رسول الله إنك صادق فبوركت مولودا فبوركت ناشئا فبوركت في الأحوال حيا وميتا فبوركت مولودا فبوركت هاديا شعرت لنا دين الحنيفة بعدما عبدنا كأمثال الحمير طواغيا نبي الهدى àǹtí wọn pẹ̀lú títóbi ànábì àbí bàbá àgbà oníwàásí àgbáyà ni kí wọ́n àfi tìlọrin àbí kí bàbá wa àfi ti ṣéwò ádámù kí bàbá wa àbí bàbá kàmọ́lì tíbi kí bàbá wa àbí bàbá wa ṣéwù mòdìrì yàwù ṣéwù àbíbúláì àbí kí bàbá wa bàbá wa àgbà ṣéwù dàrúdà rúfáàní àbí kí bàbá wa gbogbo àwọn ẹni ọlọ́run tó dájú wípé wọ́n bẹ̀rẹ̀ ayé àtàwọn tí wò sí máa àbí wọ́n kí bàbá wa Sheikh Buhari ọmọ Musa pé sàlámù sàlámù yá àlìmọ́tàbí nìna bidúni sàlámì láyà jùsù kàlámù bidúni sàlámì láyà jùsù kàlámù. ó jẹ́ kí n sọ pé mo rẹ́ ní ìtẹ̀lé o mo rẹ́ ní ìtẹ̀lé mo rẹ́ ní ìtẹ̀lé o mo rẹ́ ní ìtẹ̀lé Shehu Buhari bàbá wa ìmọ̀lẹ̀ ti dé ìmọ̀lẹ̀ ọlọ́run tí ń bẹ lára yín ẹ fi ṣàánú fún wa káyé wa ó lè dá àmì kọ́rùn wa ó jòjò yín lọ. mo rẹ́ ní ìtẹ̀lé o mo rẹ́ ní ìtẹ̀lé o. tí bá rí ni kò bá tún wọn nìyí. mo rẹ́ ní ìtẹ̀lé. Shehu Buhari bàbá wa ìmọ̀lẹ̀ ti dé ìmọ̀lẹ̀ ọlọ́run tí ń bẹ lára yín ẹ fi ṣàánú fún wa káyé wa ó lè dá àmì kọ́rùn wa ó jòjò yìí lọ. tó bá jẹ́ ti kéwú mẹ́ lọ́dọ̀ bàbá wa tó bá jẹ́ ti wáàsí mẹ́ lọ́dọ̀ bàbá wa tó bá jẹ́ ti káyìn lọ́hùn mẹ́ lọ́dọ̀ bàbá wa tó bá jẹ́ ti ká mọ̀yàn wà láyé mẹ́ lọ́dọ̀ bàbá wa. Bọ́lá Ṣẹ́rífì Mùsá ọlọ́run ṣàánú gbogbo wa. mo rẹ́ ní ìtẹ̀lé o mo rẹ́ ní ìtẹ̀lé. Bàbá rere mo rẹ́ ní ìtẹ̀lé. mo rẹ́ ní ìtẹ̀lé. Ṣẹ́rífì Mùsá bàbá wa ìmọ̀lẹ̀ ti dé ìmọ̀lẹ̀ ọlọ́run ti bẹ lára yín ẹ fi ṣàánú fún wa ọ̀báyé wa ò lè dá àmì kọ́rùn wa ò jòjò yìí. ألا يا رسول الله إنك صادق فبوركت مولودا فبوركت ناشئا فبوركت في الأحوال حيا وميتا فبوركت مولودا فبوركت هاديا شعرت لنا دين الحنيفة بعدما عبدنا كأمثال الحمير طواغيا نبي الهدى لولاك لم يعرف الهدى ولولاك لم نعرف حراما ولا هلا لولاك لا والله ما
خلق الرحمن جزاء ولا كلا أراني عند أمرك واقفا يناديك عبد ما له غيركم مولى وتسمع عن قرب صلاتك بذل ما تبلغ عن بعد صلاة الذي صلى أناديك يا خير الخلائق والذي به ختم الله النبيين والرسل به ختم الله النبيين والرسل فما لي لعنوا على خطائي وقد بارزوا جبار السماء قرأت كتابه وعصيت سرا لعظم بليتي ولسوم راي بلاي لا يقاس بي بلاء وعافتي تدل على الشقاء فيا ذلي إذا ما قال ربي إلى النعران ذوقوا ذا المراي فهذا كان ياسيني مرارا ويسيم أنه من أوليائي تصنع للعباد ولم يردني وكان يريد بالمعنى سواي وكان يريد بالمعنى سواي. Akí àwọn àfáà tá a bá níjòkó ọlọ́mọdé ọ̀rọ̀ yín rú. Amina. Àwọn kan ní ìmáàmù ládùúgbò ní bàbá wa ìmáàmù ládùúgbò mi ọlọ́mọba wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amina. Àwọn jàmáà tí ń kírun lẹ́yìn wọn ntọ́lọ́mọba ṣe fún ìmáàmù lóore ọlọ́mọ yọ ẹ̀yìn jàmáà wọn lẹ̀. Allahumma amin. Ẹ̀yin la ládùúgbò gbogbo yòówù tá a fà kán lè máa gbé bọ̀ bẹ́ẹ̀ bá pẹ́ wọlé kò lè wọlé ọlọ́run tó ní kẹ́ gbà wá tọwọ́ tẹsẹ̀ ọlọ́mọsàbá wa ṣorí dáadáa fẹ́yìn náà. Amina. Alhaji wa Yakub Afọlábí ìrínimọ́ni òun làpé ni mọ́ni ńjọ́tà àti ń bẹ láyé tẹ́nìkan ìmọ̀ wálé kò yìí àwa àtàfọlábí ni àjọ fúnra wa mọ́nu tàn sí kan náà àbí Alhaji Ìtakúrè Àkàràmọ́kànlá kò ti rí náà nù. èmi ó jòkó àwọn lè gbéra wọn lẹ́sẹ̀ a máa kiriki bẹ́ẹ̀ lóru kó tó wá di tòní. àṣebáfọlábí bá ní mo ní nǹkan ṣe ẹ máa bọ̀ láì gbà kọ́bọ̀ ó yẹ ká tẹ̀lé. Bàbá tó bí Afọlábí wọ́n ń ṣàdúrà láàárọ̀ yìí bàbá wa Fámínù. Bàbá wa ní àkọ́kọ́ tapraita àbí tapraita náà kẹ́gbẹ́ kíní kàtà máa tẹ̀. Èyí táwọn kọ́kọ́ lò láyé ẹni ó fún àwọn Wọlé Ṣóyínká ni. Allahu Akbar. Nígbà wọ́n ń sọ ìtàn fún mi láàárọ̀ yìí wọ́n ní Ọlọ́run bùn àwọn lọ́pọlọ púpọ̀.
bàbá wa ní àwọn ọ̀làdùn ọ̀kan Àfọlábí àti gbogbo àwọn táwọn bí wọn lọ́mọ mọ̀jẹ̀ wọn sá ìjẹ́ èèyàn láyé. amiina. gbogbo sẹ̀mí Àfọlábí Yakubu yìí láti bẹ̀rẹ̀ àfàwà Sàláàtì lọ́kọ́kọ́ tẹ̀lé lọ yé. rahimahullah. ọwọ́ àtàwárà sàèmí látọ̀dọ̀ àfàwà Sàláàtì tó kú ọlọmọsàbà wa kí bàbá Abdullahi. amiina. ọ̀dọ̀ wọn lèmi ti jogún Àfọlábí. dòní gbogbo àdúrà tí bàbá wa Fámínù tó bí Àfọlábí tọrọ láàárọ̀ ìfàfọlábí láàárọ̀ kùtùkùtù ní nǹkan bíi tó 7 ọlọmọsà gbà fún Àfọlábí. amiina. mo kí God is great. àwọn bẹ́ẹ̀ ń di pé ẹ̀ ní gbé kínní àwa la ní nǹkan wa. mo kí Alhaji wa àwọn ẹ̀dàkùn up man bẹ́ẹ̀ yẹn bá dáná yín olú ẹ̀ ṣàgbákò kọ́dà wọn ò ní gbọ́ ọmọ lóde ká tó agbé lù ú. mo kí yín o àwọn máàlù ní àwọn kan tó máa gbára ní fipan àwọn títún máa coverage kọ́hún àwọn méjèèjì ò ṣeé ṣẹ̀ àmì ìtọ́ lágbára jù òun làwọn máàlù bólórin bá ṣẹ̀ wọ́n tí wọ́n bá fẹ́ wọ́n gbọ́hùn ẹ̀ máa láyé lónìí wọn ò sì ní gbọ́ ọmọ èèyàn mélòó ni wọ́n máa fa téèpù kí àmọ́ àwọn ni wọ́n ní ibi tí wọ́n ti máa play kí ni wọ́n tó máa gbọ́ pé lágbájá ní sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin máa ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́. amiina. ọ̀rọ̀ yóò sì máa dùn. àmín. ọlá Qur'anul azim. allahumma àmín. inú mi dùn pé máà ní bẹ níyì wọ́n ṣe kíní kan lẹ́kọ̀ọ́ yìí ń jò níyì wọ́n wá ń gbé Buhari Musa ní ń bọ̀ Buhari Musa ní ń bọ̀. mo ní ẹni tó lóhùn sọ fún mi àlìkáwà ní èmi ẹ̀ ní pé pè mí tá a bá dé lọrin òun ni gómìnà wọn lónìí. mo ní pè mí bá a bá dé lọrin bí n bá ráyè ń sọ fún ọ pé déètì báyìí mọ ráyè kò pè mí dòní wọ́n ní èmi ní ń bọ̀ ẹ dákun gbogbo ẹ̀yin máa ń ọ̀sẹ̀ yín o gọ́vùnà yín lọ́sẹ̀ yín kò pè mí ọlọ́wọ́n jọrọ yín ọmọ dùn. àmín. alájà wa alábàbà síra ẹ̀yin lóní wọlé ìmọ̀ lónìí. bàbá wa Fámínù wọ́n ní ìyá tó bí oníwàlímọ̀ lónìí ẹ̀yin àdúgbò wa ẹ̀yin bàbá ẹ̀yin ní rojọ́ fún o wọ́n ní ìyá tó bí oníwàlímọ̀ lónìí wọ́n lọ tọ́jú àwọn púpọ̀ láyé bàbá náà forí ọlọ́run kò fi bọ́ sọ wọ́n lọ́mọ oníwàlímọ̀ yìí Basira yìí bàbá wa ní gbogbo bí yóò ti ń bá ń lọ káfọ́lẹ́ ẹ̀yìn ẹni ọlọ́run káfọ́lẹ́ àyín bẹ́ẹ̀ lọ́hùn fún ọlọ́run mọ́jẹ́ Basira ó sì sí láyéláyé. amiina. àtàwọn yòókù náà. àmín. ọlá Qur'anul azim. àmín. àwọn tó ti ṣe wòlímọ̀ kọjá nìyí jálù barika àwọn ọmọ pọ̀ sí. àmín. àwọn tí tún ṣe lónìí àtàwọn tí wọ́n máa ṣe ọlọ́run já máa falbarika já wọn mọ̀ láyé. àmín. má wàá jẹ́ tara àfa wa náà kó láyé. àmín. má ṣe yín ní fìtílà yọ tàn mọ́lẹ̀ fáyé. Allahumma àmín. ìdí tiẹ̀ wà á súnkùn ọlọ́mọ sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. àmín. gbogbo àwa àfa ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀. Allahumma àmín. ẹ dákun bisimilayi inna atayna. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli lirabbika wanhar inna shaniyaka wal abtar. àmín. ìyá wa Àlàbá Basira ó kì í kú oríire Sakinat oníwàlímọ̀ nù ni ọlọmọjọrọ tiẹ̀ náà dàrú o. àmín. ẹnìkan ò ní ké Kùránì láyé kọ́kọ́ lòun ò sóore fún un gbogbo ẹni ọba ti rálù Kùránì ké láyé ìwọ̀n wo ọmọdé ìbúndì ẹnìkan wá ní yé ìwọ Ọlọ́hun irú ayé wo lòun wá wáyé tó o ti kálù Kùránì tiẹ̀ bá ọ anábìlẹ̀ àníjẹ́ bùkátà rí o bíyá sallallahu alayhi wa sallam. àníjẹ́ bùkátà rí o bíyá toró o ti rí Ọlọ́hun ẹni bá kálù Kùránì ti mú lò ó ti rí Ọlọ́hun gbogbo ẹni ó ké tí ò mú lò àwọn àrìn ni wọn mọ ntọ́lọ́hún jẹ Sakina oníwàlímọ̀ tó ní ọdọwọ́ rẹ o múra sí dúnní ma o a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. ìyá lágbára kó bímọ bàbá lágbára kó sunrun ọmọ ẹ máa wé ma alájà bùgà ní ìta kúrè.
ìyá lágbára kó tẹ̀ra alẹ̀ bàbá lágbára obìnrin mi wọlé yá ṣeré ọmọ kọ́ wá dọ́mọ ọ̀tọ̀ kọ́ wá dọ́mọ tí ó yànjú ọ̀tọ̀ kọ́ wá dọ́mọ tí ó lòkìkí láyé yàtọ̀ sí ti bàbá Jẹ̀bú tí wọ́n ń ṣèrè ibú ní ọ̀tọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ máa ń sọ láyé ẹ jẹ́ gbà ẹ jẹ́ àwo ọwọ́ èmi Ọlọ́run ọba lọ́wọ́ ẹni tó kéwú ta ní orí ké ọ̀dọ̀ mi ní èmi Ọlọ́run ẹni tó kéwú ta ní ọwọ́ àfin tó kéwòrán kéwú láyé ọ̀dọ̀ mi ní kìí ṣe pé rírì ò pé ẹni tí ò ké ta ní ẹ mọ wo kéwú mọ la èmi Ọlọ́run náà mọ̀ dàrú àwọn kọsẹ̀ yìí mi ẹni ọlápá bíi ajanaku wọn jò níláárí èmi Ọlọ́run náà ni. أعوذ بالله من الشيطان الرجيم. ìbàrẹ̀ Ọlọ́run ọba. بسم الله الرحمن الرحيم. alif lam mim. alif lam mim. dalikal kitabu la rayba fihi. bàbá wù ọ́ o lè gbé dalikal kitabu la rayba. ọ̀ àdúgbò mẹ́. dalikal kitabu la rayba. bàbá ti ní dalikal kitabu la rayba. dalikal kitabu la rayba. ọ̀bọ̀rọ̀ wa dúró. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. God is great. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. ìyàwó ní wàlímà lónìí ìyàwó Basira ọmọ ní wàlímà Sakinat orí bẹ́ẹ̀ ti ń ṣe yìí ẹni tí ọba ọmọ Ọlọ́run kò ní í jọ lójú èyí tó jọ wọn lójú lẹ́kọ̀ọ́ tẹ wàyí ni kẹ́ ẹ wá ya gèlè kó lórí nǹkan máa kọrin ní kàn máa pé ìka alábẹ́ ń jẹ́ ló máa ń dàbẹ̀ láà ẹ wà ara àwọn mi lórí ibú kan ní bám mùsùlùmí ni wọn ẹ lè rí wọn nísìn níbo ti parí Kùránì nílẹ̀ ẹ lè rí àwọn oníyìn nísìn gbogbo nǹkan lẹ́yìn èkó modernize bàbá tó ṣe pẹ́ nìkan tọ́lọ́run tó kẹ́jú bó ti kẹwàá yìnyín lọ ni ọ̀tọ̀ ní bàbá fún àbátúká tán wọ́n wà eléré tó wá bẹ̀rẹ̀ wọ́n máa wí náà wọn àwọn lọ́rùn àyìn lérí Al-Kùránì kálukọ́ máa jó àwọn obìnrin ò sì mọ̀rọ̀ lọ́rọ̀ ń bọ́lẹ̀ tí ń bọ̀ báyìí alájàbà sá ló ṣe wàlímọ̀ fún gbogbo nǹkan wọn máa fi nǹkan kí nǹkan kún lẹ́kọ̀ọ́ wàlímọ̀ ní báwọn tún wá pé ibẹ̀ yẹn ò dẹrùn lẹ́nu níbi wàlímọ̀ ni ò tún wá dẹrùn níbo ló dẹrùn tóbi wàlímà àti alif lam mim. afa bàbá Abdul Fatai ọlọ́run lára àti mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn kan ti kéwú lónìí wọ́n fẹ́ mọ tọ́lọ́run ṣe lọ́wọ́ nínú sánmà èmi ò sí nínú wọn díẹ̀ náà mọ́ké. àwọn bàbá wa jọ wọn àná wọn ṣe wá sí pẹ̀lú bẹ̀rù ọlọ́run bàbá fẹ́ tún ta wíìnì wọ́n wá pé Allahu a'lamu bimuradi bizalika. Allahu a'lamu bimuradi bizalika. ẹ̀rí lóde òní kéwu apáyé àfàmbẹ́ ti lùfà àlùfáànù àfàmbẹ́ ńlọrọ̀ aláyé lálá tẹ̀rígbérí ẹ̀ ti dàrú
àfa ń bẹ asọ̀rẹ́ onígunnu sẹ́ríkọ́yà wèrè àfa ń bẹ níta àbájẹ̀bú ọlọ́run ò bínú sí sẹ́ríkọ́ ti dọ̀mọ́ náà látàyè. Ali ẹ̀yin oníwàlímà. láàmì. àdúgbò ọlọ́run tó sì wá lọ́nà. zalikali kitabu la raiba fi. God is great. ọmọ tá a bínú lé mùsùlùmí kọ̀ wá kéwú rárá àbókéwú kọ̀ wá mú tọ́lọ́hún mọ́ kéwú tó ké àtúrẹ́ni tó kéwú tá lùkùrá ní nbẹ̀lá rẹ̀ bí wọ́n bá ń sọ ọdún ogun ládùúgbò wọn òun wọn ní èyí wọn kéwú bí wọ́n bá ń sọ ọdún ẹ̀yọ̀ tí wọ́n fàṣọ ránṣẹ́ láti oversea ẹlòmíràn jẹ ìyàwó ọjọ́ olóńjọ́ kìámà mùsùlùmí ní bá láti lu èbó ní òtí wàá fàṣọ alóhùn ra sọ èèyàn dọ́sìn mẹ́wàá tí wọ́n èsè yọ bàbá wa bẹ̀rẹ̀ pé kí ni family wọn ó pé bàbá tó kọ́kọ́ tó bàbá tó fọ́ fada wọn imam ni wọ́n ní wọ́sàláì ẹ̀wẹ̀ lórí ibi tí ń sọ̀tọ̀ ìtàn rẹ̀ wá nù ọdún eégún ọdún ẹ̀yọ̀ ọdún ìkùnnù ọdún gbogbo ẹ̀ ọdún àǹgẹ̀rẹ̀ ẹni bá kálù Kùránì tàbá bá ń di ẹ̀ tí wọ́n bí pé njó kéwú tó ní mo kéwú láyé eléyìí ni òkéwú ti Sàtánì lókè méjì ní kéwú ẹ̀yin bàbá wa bàbá yìí méjì ní kéwú èyí tó bá mú bẹ̀rù Ọlọ́run lọ́wọ́ tọ́lọ́run èyí tó bá mú bẹ̀rù Ọlọ́run mú ẹ̀ tá a bọ̀ ń sọ ọtí àwa ń bèrè orúkọ rẹ̀ oní broda Najimudeen ó bó kọjá Najimudeen Èkónù orúkọ rẹ̀ ti jẹ́ Sharafadeen Èkónù ìwọ ti jẹ́ lóbìnrin Sharifatudeen àwọn Èkónù Sharifatudeen bọ́ bá ti kéwú tọ́kalu Kùránì kí wàá ní pàtàkì wàlímà. zalikali kitabu la raiba fi hudan lilmuttaqina. ẹ̀rí ara àfi mẹ́tẹ̀ẹ̀ta yìí bàbá wa bàbá yìí bí ta ké wájú yìí ọlọ́run lé mi mọ́ tí mo gbà lérò nípa rẹ̀ captain aláṣẹ ní tí mo gbà lérò nípa alif àti lam àti mim èmi ọlọ́run nìkan ló yẹ. Allahu a'lamu bi muradi bizalika. ní tí mo gbà lérò nípa rẹ̀ èmi ọlọ́run ọba èmi ló yẹ sí ẹ̀yẹ mọ́ ní wàlímà. zalikal kitabu la raiba fihi hudan lilmuttaqina. bàbá wa Saheed Bello mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ ní kọ́ mọ yín sí wàlímà ẹ má pàtàkì alukurani ni láti bàbá jẹ́ máa rí bàbá wa bàtà ìta wa ọmọ kéwù wọn ni wa tọ́ba dijọ́ alikiyama ìwọ ọmọ alukur'an hujjatun laka aw alayka alikiyama ẹ̀yin tẹ́ kalukurani tẹ́ deko tẹ́ yàwó ẹsẹ àgbákò wájú ọlọ́njọ́ kìáma alukurahanu kurani fún rẹ̀ yóò dùn wájú ọlọ́njọ́ kìáma bàbá wa dúró náà hujjatun laka aw alayka inú kọjá wíjàre lórí rẹ̀ sakina lónìí mo bẹ̀ lọ́hùn fún ọ ọlá àyà ọlá bàbá tọ́ba dúpẹ́ kìáma ọlọ́mọdé alukurani ọ̀rá wíjàre lórí rẹ̀. amiina. ìwọ ni kò ọ̀rá wíjàre mi lórí ẹ̀. àmín. ìwọ ọlọ́run òkè mi ńlò mi kọ̀yọ̀ tèmi lẹ̀ alukurani ó jẹ́rìí ẹlòmí bẹ́ẹ̀ alukurani ó sì wọlé mi pé ṣé bàrà alájìmù nínú tó wòye ọlọ́run láàlàsí ẹ̀ ní gbogbo ẹnu wọn tó kẹ́nu mi náà kò fi ṣe rere bàbá Ìjẹ̀bú O+1 ìsíkọ́tò sẹ́mi lọ́fàyè ta yányán. zalikal kitabu la raiba fihi hudan lilmuttaqina. alukurani ọlọ́wọ́ wa pé ọmọ captain aláṣẹ ọlọ́wọ́ wa pé wọ́n mọ́ o ti wáyé náà o sì darí dé o sì kálukurani wọ́n pélé ọ lérí wọ́n pa màálù kálukú jẹun gbogbo ẹ̀yin tẹ́ ẹran mọ́ yín lé kéwú tẹ̀ béèrè pé ìjórí ké mọ́ ẹ̀yin bàbá àtìyá ẹ̀ dáná wájú ọlọ́jọ́ kìámà. zalikal kitabu. ilé kéwú alẹ́ ń bẹ́ ẹ sì sọ ẹ sọ dahoro ẹ sì sọ dẹyọ ọmọ yín lọ lé kéwú mọ́ bàbá àdínú ọdún
ẹ máa lọ yáwó ẹ wà á rẹran ẹ ń lọ lẹ́nu èyí tí ó sì lọ lẹ́nu ti gbàgbé ẹ̀ lu wọn apẹ̀ràn lẹ́kọ̀ọ́ yóò tún máa pa àwọn èèyàn. Aláàjì Bisiriyu ó rẹ́ràn mi lọ́dún yìí bàbá ò lè dalẹ̀ láyéláyé. Láàlíkàlì kìtàbù. ó lè lọ́sàn-án. Yàrá ìbàfí òdà lílì mọ́tàkìnà. ìgbọ́ ọlọ́run tún wá fẹ́ dàyérú tó fẹ́ tẹ́sí gbogbo òbí wò pé ǹjẹ́nu yín kàn tẹ bí abẹ́nu yín ò ní ká ọlọ́run wá mú ilé kéwu bọ́ọ̀lù ọlọ́run wá jù sáyé alẹ́ táwọn ọmọ ní ọ̀pá wọn lọ lè kéwu gbọ́dọ̀ ní ọ̀pọ̀ òun máa ń yù klọ́ọ̀bù òun ni máa ń yù ẹ wá wo bàbá àtọmọ tọ́lọ́run wá ju tójú àgbá kò sí láàrin bàbá tí wọ́n ń ṣe Chelsea bàbá tó máa wá kọ́ mẹ́ ọmọ tó bínú o Ganiyu torí pa ń lídì bàbá ò ti kú pẹ́. Láàlíkàlì kìtàbù. ẹwà dánwà. Yàrá ìbàfí òdà lílì mọ́tàkìnà. ìwáyé àdánwò ìní jẹ́ bàbá wa pẹ̀fọ̀tẹ́ ẹ̀ ń ta kéwájú nínú. tipátipá láyé wáyé ọ̀hún kàpẹ́ni aláṣẹ. àwáyé tipa ta ló la àwáyé tipa bàbá bímọ tán àsìkò ẹkún tipa ni mọ̀ nsọ lọ́hùn yóò sì yọjú sáyé ń dáyé ẹkún ní oṣù pé yé gbòmò tó bọ́ sí àwa wẹ̀wù wáyé ọ̀hún bàbá tó wá ṣe tán bàbá páyé òkú ọ̀run àgò àtúwọ̀n lọ́hùn ẹ̀dàgún ẹ̀yìn tẹ̀ wà wọ́máyé èrè ẹ̀ wá dà Abíọ́lá tòun ti bó ti tó òhò lásì kọ̀ má sọ lọ. Àbáṣà bó ti burú tó bó ti ṣe ya wèrè tó tún ní kìnìún tí pọ́nmọ́ ànábì Ádámà tí jùyàn sí ti pàjẹ́ tòun ti bẹ́ẹ̀ apá bàálù la mọ̀ gbé sí. ẹ̀yin tẹ́ wá bímọ ọ̀nà wo lè fẹ́ gbà. bàbá tó bí oníwàlí mọ̀ tòní àpò kí í kú eríire púpọ̀ Ọlọ́run fúnra ló kí yín o àwọn àfa náà wá kí ẹ gbọ́ bí táwọn àfa ti kí yín nísìnyí. ọmọ tiẹ̀ kí ló ní ó ṣe rí. ọmọ rẹ ya pàlìkà ládùúgbò o sì rí nǹkan kan ṣe sí. ó wá ń pè ìwọ ló dẹ̀ mọ̀ ó máa tó ẹ ti ìwọ rẹ̀ ní ọjọ́ tó ti wájú ọlọ́njà kìámà. Allah kìí sọ òun nìkan mọ́. ọmọ gan ni ọba bàbá gba nọ́mbà wa látọ̀dọ̀ bàbá Ìjẹ̀bú. ọmọ ní ọ̀dọ̀ bàbá Ìjẹ̀bú bàbá tọ́jú ògèdè rí ibú láyé lè sí lẹ́kọ̀ọ́ torí irú ẹ̀ gbọ́dọ̀ sí ńlọrin bírú bàbá Ìjẹ̀bú wà lọrin ẹni wá ṣe é wò ẹni kọ́ wá lọ́dún kan wò lọrin wàláhì yóò kù mí Ìlọrin burú púpọ̀ gbogbo ntọ́ bá jẹ́ ntọ́lọ́wọ̀n ẹ̀yin tẹ̀ ń ta tẹ́tẹ́ wọn àìkálù Kùránì náà ló kó bá yín lérí yín dàrú bẹ́ẹ̀ bá kálù Kùránì ni Ọlọ́run pé innamal amru wal maisiru wal ansabu wal aslamu rijsun min amali shaitani fajtanibuhu. ẹ wá gbọ́n tọ́lọ̀ fúnparí ẹ̀ ó ní fajtanibuhu. ẹ jìnnà sí gbogbo tí mo kà á lẹ́yìn lọ́wọ́ tẹ́tẹ́ ń bẹ́nu tọ́lọ̀ ń dákọ̀. wèrè atúmọ̀ fún wọn nọ́mbà wèrè ó tún wá sọ̀rọ̀ ẹ̀dọ́mọlúwàbí èyí tá a ta lásìkì ọmọ Ọlọ́run márùn àmọ́fìrà sàárè rẹ ló fìrà. innamal khamru. ẹ lọ́kàlù Kùránì. wal maisiru wal ansabu wal aslamu. rijsun min amali shaitani fajtanibuhu. rijsun min amali shaitani fajtanibuhu. bàbá wa kàpẹ́ni aláṣẹ ẹ wá gbọ́ ọmọ wa gbọ́ wájú Ọlọ́run bí mo ti lọ́nu jọ́lì kìí àmọ̀ lẹ́fẹ̀ẹ́ gbọ́ ni ẹ̀yin tẹ́ ń ṣe wàlímà kẹ́ bá ma pé nǹkan rí ìyá tó bí ọmọ tí ń ṣe wàlímà mọ̀ pọ́lọ́hún òjì ọ̀fà bẹ́ jóná ebe yẹn nírin hòhò lọ lẹ́yìn ìyá rẹ̀ bálùkùrá ni bá ń bẹ lára ẹ̀wọ̀n nírin bá wọn bá ìpẹ́ lẹ́sìn wa ni wọn. Allah yín sì ń bẹnu ẹlẹ́sìn tí wọ́n náà tán kọ́ lọ́wọ́ bá wọn ní mẹ́ta lọ́kàn tí wọ́n mú ayùn tí wọ́n gé sí mẹ́ta tí wọ́n ń pè bàbá ọmọ Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ èwo lè yàn wà á tẹ̀lé tiẹ̀ èwo lè yàn ọkọ̀ tiẹ̀ lẹ̀ ọmọ láàṣẹ tiẹ̀ ni láàfin ti bàbá lẹ̀ bàbá láàṣẹ tiẹ̀ ni láàfin ti yá lẹ̀ èwo la fẹ́ mú àmọ́ lọ́wọ́ wọn bá ti wà yìí ọ̀kan ṣoṣo ni. Allah ọmọ wa dún wájú Ọlọ́run jáde kìámà Ọlọ́run wà ní wọ́n mọ̀ àáfàá ni ó
àádọ́rin nídìí bàbá máa náwó sí wọn kọ́ wá wà lìjẹ́ náà free of charge ntí ó ṣẹlẹ̀ ní wàlúùkì àmọ́nu o kí a bá máa pẹ́ ẹ̀ fowó jóná gbogbo wàhálà tá a bá ṣe kọ́mọ tó máa lìdì ẹ̀ lè sájà tẹ́ ẹ̀ kú ẹ̀yin táwọn máa ń ṣe wà ní ìmọ̀tá tẹ̀ sóore fáfáà mọ́ ó kú bẹ́ẹ̀ ti ṣe gbé wájú ọlọ́run. fàyà ayú àlùkọ́rì bí mùtàmásíkà. ń bọ̀ má torí pa àwòdì àfọlábí káwá ké tán ní. àkàràmọ̀kàlà. sọmọ pa ń lọ jéegi. bẹ́ẹ̀ni. kátàkà kankan ní ìrìn. ọlọ́wọ́ wa gbé wọ́n mọ́ ókò rẹ ti jẹ́ aníwọ̀lọ́mù Sakina ni wọ́n sọ mí bàbá rẹ ti jẹ́ yọ̀dà kọ́ wa bẹ̀. wá a dúró báyìí nídìí yá sa 70 peoples fún wa wà lìjẹ́ náà ọ̀là àpọ̀ kálukùránì ọmọ màá nà ọ́ sí i gbogbo ẹ̀yin táwọn máa ń kálukùránì tẹ ẹ̀ràn bàbá wọn lọ́wọ́ tínú yín ó dùn sí bọ́ọ̀ máa ti yọjú pé sẹ̀rífà èmi ò ń kú ẹni tán bí lè bá bẹ̀ yóò pé dáàdì láyé nù ní nǹkan iná lẹ́yìn lọ padà tájú ẹ̀yin ni wọ́n bọ̀ toró ń sànú ẹ̀ ó sì kún jọ náà bí bá ní lọ lè ké ọ̀tọ̀ ní tẹ́ ẹ̀rẹ́ mi jẹ́ ń lọ ẹ pé kí ni àwọn adójọ́ kejì máa lọ àmọ́ léèwé aago méje ni wọ́n ti máa múra fọ́mọ ẹ máa wo ayé aago méje ìyá ti múra tipákò ó ti wẹ̀ ẹ́ ó ti faṣọ sí i la ó ti wọ sọ́ọ̀sì fún ó ti fọ kámpáàsì ẹ̀ bàbá wa ní ilé kéwúyá ẹ̀yin àfa ayé tẹ dúró tí ọlọ́run lórí pẹ́ nǹkan ọmọdé ọlọ́run ó dúró tì í. amiina. bá a fa bá tún wá rán yẹn lọ rọ wọn pé ẹ dákun ààrí múlíkà lánàá lónìí náà wákàtí kan ti tún lọ nù kéwú àtúrí múlíkà ẹ jọ ẹ sọ fáfá kò ń bọ̀ kí ló dé gan ọmọ yẹn ṣèdarí skul ni ó ṣàyẹ̀ kó lè sinmi díẹ̀ àná mo dẹ̀ rán iṣẹ́ ìyá náà wà tẹ̀lé wọn asalaamualeykum èkó asalaamualeykum ẹ wo nǹkan kí ni wọ́n ń gbé ní asalaamualeykum lẹ́kọ̀ọ́ nù sálámù yín lẹ́kọ̀ọ́ ẹ ti bà wọ́n jẹ́ pẹ̀lú àǹjọ patíkì ayé ọ̀tọ̀lẹ́ni ó lòkú ọ̀tọ̀lẹ́ni ó lọ gbàgèlè tọ́wọ́ ayé bí oru ọmọ àǹjọ bí òkú wọn ní bàbá àwọn lọlé tààrà ẹ fi patí sin bàbá yín wọ sàré ọjọ́ ni ọlọ́run kọjá ni ọlọ́run gbàgbé ọlọ́run ọgbàgbọ́ ẹni ẹ̀kọ́ ní abẹ́ ni ọlọ́run ẹ̀ mà ẹ̀ tún wá fi lù sí wọ sàárè ẹ wá ní bàbá yín sùn re ẹ sọ fúnra àwọn ọmọlókun ẹ ní bàbá wọn ò sùn re kọ́lá kò jí re ẹ ń tẹ ẹ̀ mọ́ ti ń kàn lọ́wọ́ asalaamualeykum afa ẹ jọ wọn ní ẹni kan wá pọ̀ ẹ mo ní kó bá mi sáré kiri búrẹ́dì lọ ni aago méje àárọ̀ kùtùkùtù tẹ ẹ dírẹ́sì léwé fún o ṣe pé ó kiri lọ náà ká aago mẹ́jọ àbòlú kó tó máa lọ léwé bẹ́ẹ̀ ti rí ọlọ́run fún ni ọlọ́run wá òun náà wá dẹrẹ ẹ lẹ́sìn ọlọ́run sáà ń gbóore kálukú pé ọ́ sá kùnjọ kan gbogbo bó ti wù kó lọ ayé tó ó kùnjọ kan wọ́n pẹ̀lú agbájá gífọ̀ nísìn tiẹ̀ tánu ìyá Sakina bàbá Sakina lónìí mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi. bọ́mọ bá wá sàádọ́rin which is 70 nídìí bàbá ọlọ́run ó gbé wọ́n ọmọ ìdí ìyá rẹ̀ náà ń gbọ́ ọ̀ya bọ́sì di igi ìyá tún sàádọ́rin kí wọ́n wà lìjẹ́ náà láì sí wàhálà èyí tí sin ta àbájẹ bukí náà òun náà dùn wájú ọlọ́run Najimudeen animode bàbá sàádọ́rin ń di àwọn bàbá ẹ jàǹnàmà àádọ́rin ń di àwọn ayé jàǹnàmà wọn náà máa sà wọn kọ́dà bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ báyìí pé yé n ò ní jí orí mi o màmá mú kàńdásì ẹ máa bọ̀ yóò rí ọjọ́ náà. Ali Lami Zalikal kitabu la raiba fi Hudan lil muttaqina. ẹ̀yin ọmọ tẹ́ tẹ̀lé àṣẹ bàbá yín ọ̀nà wọlé ẹgbẹ́ wájú àlùkìyámà kí ni ó jẹ́ tẹ̀lé àṣẹ bàbá yín rí Al-Qur'ani ò sí lára yín. ẹ̀yin ọmọ tẹ́ gbọ́ ti ya tẹ́ gbọ́ ti bàbá èyí ṣe tẹ́ tẹ̀lé àṣẹ wọn rí kí ni ó jẹ́ gbọ́ ti wọn Al-Qur'ani ò sí lára yín. ọmọ kan ò ní kéwú báyìí lọ́dọ̀ bàbá Abdul Fattah yìí kọ́ kálù Qur'ani bí Sakina ti ké yìí kí bàbá rẹ̀ ó pèlè ẹ̀kan kọ́ mọ́ dáhùn lẹ́ẹ̀mẹ́ta. èyí ṣe dábàá fi rántí àwọn tó bí wa lónìí àtẹnukọ̀ọ̀kan ti rántí àwọn tó bí bàbá Abdul Fattah yìí Al-Qur'ani ti bẹ lára wa ni iṣẹ́ àwọn àfa lára wa ni iṣẹ́ àwọn àfa tí wọ́n ṣe lára wa ni
ọmọ kan wà ní kéwú láyé ọmọ kan ò ní lọlé kéwú láyé bẹ́ẹ̀ mi Ọlọ́run bá ti tẹ́wọ́ gbà ń tókè kò sì ní yọ ọmọ kọ́mọ láyé. Allah. àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe tàbílíìgì ni ọmọ rẹ ni wọ́n ẹ̀rí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ fi wọ́n ṣe èdè ọ̀túnla mẹ́wàá kò dùn wọ́n wọn ò tiẹ̀ ní dáyín lóhùn yóò máa lọ ni wọ́n fi wà ju ànábì púpọ̀. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá tì ní dìmọ́lù ẹ̀ nísìn yóò rọra sọ fún yín ni ẹ kí wọ́n bá tún àwọn òbí ọjọ́ pé yẹn mo ti brọ́dà ẹ̀ mọ́ bí lárí yóò ti wò pé òun ṣe hànà bíi tiẹ̀ ó dà sí ọ lánàá kí ni bẹ́ẹ̀ lára wọn rí alukurani ni ọlọ́run wa ní zalikali kitabu ìyàtọ̀ bí sakina yà á máa ṣe jàgé ní bàbá túká pé ọlọ́run mọ̀mọ́ dúpẹ́ tó mọ̀ mímọ̀ kí kurani. zalikali kitabu. zalikal kitabu. nítorí ṣe mùsùlùmí ni òye mi bí kírísítẹ́nì bá ń lọ ṣọ́ọ̀ṣì yóò gbé báìbù tiẹ̀ dání báìbù tiẹ̀ yóò gbé dání ìyàwó gbé ọmọ tí ò tí ì lè rìn bàbá ó gbé ìtí tí ń rìn díẹ̀díẹ̀ wọ́n sì gbé báìbù kọ̀ọ̀kan lé wọn lọ́wọ́ tàwa mùsùlùmí kọ́ níjọ́ wọ́n ti lọ nọ́sípàtì ibi àrẹ lérè níjọ́ ọlọ́rí ládùúgbò èwo lọ wọnú ẹgbẹ́ ìsìlámù ládùúgbò bí àrẹ lérè ìwé hàn àdúgbò èwo lọ ṣe ń bẹ̀ èwo lọ náwó nú ẹgbẹ́ ìsìlámù kọ̀ríbù ń bẹ́ńlẹ̀ ọba wọn ṣe àsàlátù mọ́sálásí ń bẹ́ńlẹ̀ ìjọba wọn ṣe lọ́ọ́ ṣe wá sí fún ara rẹ̀ àníjọ ọlọ́run òróró tá a sọ fún ọ bẹ́ẹ̀ òrónú ni ọlọ́run wo ni òróró tá a sọ fún ọ ọlọ́run òróró ọlọ́run òrí tẹ́nàntì ńlẹ̀ tọ́yálégbé bàbá láńlọ́ọ̀dù níbi tó burú dé ìtún wá ń fowó kówó ná láì sòun ní nẹ́pà láńlọ́ọ̀dù tún wá ń fowó kówó ná òun kí nẹ́pà ọlọ́run òróró ilé tiẹ̀ lọ́yẹ kó fowó kún bí tí ń fowó kówó lé ìtún fowó kówó nẹ́pà ń sáré kóhun orí tòun yọ òun náà mọ̀ fara amúlò òun náà tún gbàsákò ẹ̀yẹ́ máa wá wò gbẹ̀yìn láńlọ́ọ̀dù tí ọba bẹ̀rù ọlọ́run ẹ̀ bí wọ́n ti rí wọ́n gbóni bíi tó wẹ́ẹ̀lì ẹ lọ bìrì ayé léèrè wọ́n tó ń gbọ́ lọ́hùn òróró ẹnìkan bímọ mẹ́fà ọlọ́run ọ̀fọwọ́ kan kankan nínú wọn wọ́n sì ń gbé èèyàn ẹnìkan sì ń bí ẹyọ kan ọlọ́run sì ń pa àwọn alábìkú ń dààmú ẹ̀ kí ni ń jàbí kú kò sí ti ń jàbí kú láyé ọlọ́run ní ń dára ní ẹyọ kan tó bí mo tún pa ó tún bí mo tún pa ẹni tí ń bí tí ń pa kóhun tó máa dúpẹ́ ẹnìkan lóyún ń dọ̀sùn kan dé mo pè wálẹ̀ ìyẹn tó dé ẹlẹ́kẹ́ ó tó lè yún ni dádì wa àmàdúgbò lọ́dọ̀ ọlọ́run eléyìí máa yẹ tayọ oṣù kan sẹ́yìn pé mẹ́ẹ̀ni oṣù kẹrin máa láwàá yìí ọlọ́run wa ni sọ́sù kẹrin ni àsìkò tí mo dáná nù yọkàn tó rẹ́jẹ̀ ni dádì wa ẹ̀kún ọba tún bẹ̀rẹ̀ ọlọ́run ni ń dára ni kọ̀sábì kú gangan ìwọ́n tó ń pọ́ lọ́hùn òróró owó ojú ti dé kó ilé tí bàbá rẹ̀ rẹ́ǹtì náà bàbá rẹ̀ wà lóní eré iṣẹ́ àlẹ́ ń kó ogun ẹ̀ kiri ẹ̀ bá sùn ẹ̀ gbé tébù àárín sí eré iṣẹ́ bẹ́ẹ̀dì àbí kẹ́ fi hápì kan láàrin pásẹ́jì lẹ́wàá sùn ẹnìkan sì kọ́lé kalẹ̀ jàrámù nígbà wọn wá bí tí wọn tún fi yàn sí níbi ilé pọ̀ dé tí wọn rẹ́ ní bá wọn gbé wọn tún wá yọ yàrá kan fún bíngò bíngò náà wá ń gbénu yàrá kan ẹ máa wọ ọlọ́run ta ní ń gbọ́lọ́run òróró ọwọ́ àṣẹ́ni sọ́run ọwọ́ àṣọwọ́ ọ̀n gbọ́lọ́run òróró ẹ wo dídìrín èèyàn ọlọ́run ta ló rorò tó ọlọ́run bójò bá súlẹ̀ kò ní sìn àwọn àdúgbò kan ó sì máa bẹ̀ lọ́n gbọ́lọ́run ò ní jẹ́ ọ̀rọ̀ torí wọn mọ̀ pé àwọn òsùn lé ń jọ̀hún lálẹ́ sọ́lọ́hún ò tí ì rorò sọ́lọ́hún èrorò Allah. bójú bá ti sunú àwọn kan sì máa dùn pé wẹ́ ẹ ṣá ti gate kò sí problem níbi àwọn tó lówó dé abẹ́nu lé wọn lòjó ń gbà lọ wọ́n fi gọ́tà ńlá síbẹ̀ tí wọ́n ṣe pẹ̀lú concrete tó critical wọn mà lá pé àgbàrá ń bá gbẹ́ ilé àwọn àgán sì ń mọ́tírásì àtàná wọn ti sá wọ́n tún gbàgbé wọn ò tún gbé kú ẹnu wọn tó gbẹ díẹ̀ òjò míì tún dé ẹ wá lọ́lọ́run òróró ìtàgùrẹ́ ọmọ tó wá kéwú ẹ lọ́ra yé wa bọ́ba lò sakina bọ́ba dúró ti bọ́lọ̀ tí ní a dúró ti ọ̀rọ̀ yé wa ọmọ tó kálu kuraani o ti yanjú láyé bọ́ba dúró ti nígbà wá dúró ti la fi yanjú báyìí láàfin wọ́wọ́ ẹnìkan gbogbo tó yẹn lè ní ó ní bọ́ba fún wa gbà bí ọba fún wa ọlọ́run jẹ́ àpàdé dáadáa kuraani ló jẹ́ àlùfọ̀kàbalẹ̀ bẹ́ẹ̀ bọ́ba sì lọ́ọ́ lágbá oníkìní kan tí wọ́n ṣe fún ọ ní ayé lála tọ́ba lọ́mọ lọ́dọ̀ wa á dúró ni máa gbé bọ̀ tíra ní bẹ lára tiwa nǹkan méjì náà wọ́n fi sọ̀yàn sókun ẹ fọ́ lójú ẹ di létí tàbátì àdáná ni wọ́n ti parí ẹ̀ méjì náà lèèyàn fi wà lókùnkùn ayé bọ́ọ̀ bá lọ́wọ́ ebi ńgbà tó ń bá ń ṣe kí ọlọ́run bá ní ọkọ́ sẹ́nu fárágán
bàbá wa rí tó o sì gbọ́dọ̀ pé wọ́n tẹ̀ tó tẹ̀ hàn nù àdánwò dé ṣé bàbá sí ọ lẹ́yọ̀ kan péré tá àti méjèèjì kó tún da bàbá ní ọmọ rí náà mọ́tò bá lọ ya wèrè ládùúgbò bàbá ní ọmọ rí náà mọ́tò bá ń bọ̀ báyìí bí mọ́tò bá ní pin o lè dúró wọ́n máa pé ọ̀dà ìpá fọ́jú ni bàbá wọn bọ́ọ̀ bá tẹ̀ tí wọ́n á gbọ̀n kankan kọ́ inú Al-Qur'ani náà ló sì wà. Zalikal kitabu la rayba fihi hudan lil muttaqina. bàbá ọ̀bùn bàtà yìí ọlọ́run zalikal kitabu kuranu ni tẹ̀kéènì la rayba fihi. There is no doubt about it. Allah tọ́lọ̀ ń wínú iye méjì ò sí mbẹ̀ ọlọ́run ẹ̀ kò ní dáwọ̀tù nù la rayba fihi kò sí iye méjì mbẹ̀. ọmọ tó gé ìyá rẹ̀ tó bí bàbá ẹ̀ tó bí bọ́mọ wọn bá mú lò ìyára mi pé ọmọ mi kéwú látara wa lára ọmọ ẹ̀ bàbá rí sáyìn pé ọmọ mi kéwú látara wa látara tẹ̀lébà lára ọmọ ẹ̀ ọ̀dà lil muttaqina. ọlọ́run ní wallahi Al-Qur'ani ni ọ̀nà àmà ni o fẹ́ntọ́ bá payọ̀ ọlọ́run. Allah àṣẹ bàbá wa pèbàjá yìí ìbẹ̀rù ọlọ́run wá sàgbà ká kéwú ẹnìkan ọ̀bẹ̀rù ọlọ́run ẹnìkan òkéwú tó Sètánì ayé bẹ́ẹ̀ni Sètánì sílọ́n sánmà alákọ̀ọ́kọ́ wọ́n sì fún lálàjẹ́ látara sílọ́n sánmà ẹlẹ́ẹ̀kejì wọ́n fún lálàjẹ́ látara sílọ́n títí ó fi dé sánmà ẹlẹ́ẹ̀keje tòun ti bẹ́ẹ̀ àyèsí bẹ̀rù ọlọ́run Sètánì wá dẹni tá à ń ṣẹ́bi lé láyé àwọn yẹn máa wò ọmọ tó ti mú gbótẹ́rì bàbá rẹ̀ ti yí àti tìyẹ́ kó tó kan tiẹ̀ ni wọ́n á ń bọ̀ wọn àtọ́lọ́kadà wá ń jà ọyàn ọlọ́kadà jẹ ẹ̀ tó ti yóò tí ò rí náà mọ́ ọlọ́kadà àyèmọ̀ pé hànú tí wọ́n sì ní iju ti mọ́tò lọ bó ti tẹ́ pọ́n amúgbó ní kí ló ń ṣe ẹ̀ nígbà tó kì í ṣe train yẹn wá ní kí tún ní kí ló ń ṣe bíbáwo mo tẹ́ hànú ọyà ká gbá lójú ni ojú tọ̀hún bẹ́jẹ̀ àwọn àgbàlagbà wa bó súnmọ́ láàrin ọlọ́kadà máa lọ rẹ jẹ́jẹ́ eléyìí igbó àdúgbò ni bó ti rí wọn wọ́n bá pa àwọn yòókù ẹ̀ wọ́n lè bu ọ̀kadà rẹ kí wọ́n tún dáná sun òsì tó ṣe gbà pé àmúwa gbà pé Sètánì ni ẹ dákun Sètánì ọ̀dà láàrin wọn wọ́n bá yẹ kí àwọn gáyé àdúgbò ni àwọn gbé ó máa lọ èṣù nìyẹn iṣẹ́ èṣù ni máa lọ ọlọ́wọ́n àtọ́jú ẹ̀ Sètánì ní èmi dà ẹ̀ rí mi níbo lòun ti sàgbákò rí òun sàgbákò lára nẹ́bí Ádámà Allah ọmọ tó bá kálù Kùránì ọgbọ̀dọ̀ tẹríba àìtẹríba ló kó bá Sètánì lónìí kò sẹ́lọ̀n Sètánì ọ̀sẹ̀ ọlọ́run rárá tẹríba ìní tẹríba ìwọ̀n àjọ jẹ́ pé definitely ọmọ tó bá kálù Kùránì ọgbọ̀dọ̀ bọ̀wọ̀ àwọn èèyàn ládùúgbò Sakina ọkọ rẹ pàtàkì rẹ tẹríba fún kọ́mọ kó ń fẹ́ ọmọ tó kálù Kùránì gbogbo ẹni ó ké tí ọbẹ̀rù ọlọ́run ẹ̀ ké kankan ìbẹ̀rù ọlọ́run làgbà gbogbo ẹ̀ àwọn bàbá ọjọ́ wọn àná bẹ́ẹ̀ bá bá múradì lọ́dọ̀ wọn lẹ́kọ̀ọ́ yìí náà níbìkan ni wọ́n pè é máa lọ bọ́rọ̀ rẹ bá yanjú ọwọ́ adúpẹ́ tòde òní láyé bá jíjú. Zalikal kitabu ìbẹ̀rù ọlọ́run tó nǹkan mọ́ láyé. la rayba fihi. iyèméjì ò sí mbẹ ẹ Sakina. hudan lil muttaqina. bọ́ọ̀ bá ti pààyà ọlọ́run bàbá tó ń bá ń fẹ́ ọlọ́run máa ṣe fún ọ bọ̀wọ̀ ọkọ rẹ kọ́mọ̀ pàlálù Kùránì lòún fẹ́ bọ̀wọ̀ bàbá ọkọ rẹ kọ́mọ̀ pàlálù Kùránì lòún fẹ́ níjọ́ ọlọ́run bá fẹ́ da mọ́tàsí ẹ̀ dàrú téyẹ bọ́lọ̀ ń bá ní kéèyàn bọ́ lọ́wọ́ ọkọ̀ àárọ̀ mọ́tàsí dàrú ntí ọba amúlòkù jẹ́ ọmọ gbé ìwọ ọkọ náà bí ìyàwó àárọ̀ rẹ tinú bàbá dùn sí tinú ìyá dùn sí lẹ́ẹ̀bá jára yín lẹ̀ ó kó tó rí ntí ọba mu bọ́ba wọ ọlọ́run ó lè má rí mọ́ ọlọ́run ní jẹ́ mọ́tàsí rí ọ́ dàrú Sakina. àmín. àti alladhina yu'minuna bil ghaibi. alladhina yu'minuna bil ghaibi. ọlọ́run láwọn oní ọ̀wá jẹ́ mọ́nà fún àwọn tó gbèmí ọlọ́run ọba gbọ́ pẹ̀lú kọ̀ọ̀kan wọn. wa yuqimuna salata. Sakina oníwàlímà lọ́gbà fọlọ́run àwọn tó ọmọ jẹ́ mọ́nà fún làwọn tó bá gbèmí ọlọ́run gbọ́ wọ́n gbà mí gbọ́ tọkàntọkàn wọ́n gbà mí gbọ́ tinútinú àti tìta
wọ́n gbà mí gbọ́ tó máa ń bẹ láwọn nìkan bẹ̀lọ̀ gẹ́yìbì kọ̀ọ̀kọ́ wọ́n gbà mí gbọ́ ń bẹ̀ nígbà tí ọba sọmọ anábì Ádámù kan wọn ò ní kankan tí wọ́n tún gbẹ̀mí lé mọ́ àmọ́ tó bá ti lóòka kan tí wọ́n gbé ń jẹ́ ọba ti fi sọ́wọ́ ọjọ́ ọmọ ta wìtìwìtì Ọlọ́run ti bọ́ mẹ́ta lọ́wọ́ kò lè rí bá mọ́ àwọn tó jẹ́ mọ̀nà fún làwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ bẹ̀lẹ̀ gẹ́yìbì pẹ̀lú kọ̀ọ̀kọ́ wọn wọn ò tún wá dúró mẹ́. wàyùkìmúnà sọ̀láta. wọ́n tún wá ń kírun. wàmímà rọ́dàkìnàhùn yunfikúnà. wọ́n tún wá ń kírun. ọmọ tá a bí inú mùsùlùmí tí ò kírun. njọ́ kìámà yẹn bá ń sàdúrà àlùjánnà má wulẹ̀ sáámi. ọwọ́ ajẹ́ pé inú àwẹ̀ nìkan ló ń kí inú àwẹ̀ òun náà kò tún kọ̀ bára wọn. ọgbà àwẹ̀ káàtì ẹ̀ kó o tiẹ̀ ń tan rẹ pé nígbà wẹ́ẹ́ dé yìí ò jẹ́mi náà kún wọn kọ́ mọ̀ pé mùsùlùmí ni mí kásámú okun ẹni wọ́n tọ́lọ́ bá ní olè kí pẹ̀lú yarí ní etí kan láì sóbi àdáwò mọ̀ nbẹ nínú ìwúta wà nínú ẹ̀yẹ ọlọ́run sí àdáwò sẹ́kù yarí ní etí kan láì sóbi eré omi tiẹ̀ tó wá dàrú láti inú oyún wá méjèèjì lòun tiẹ̀ tó wá ń fi sí omi ó tó wá di irun sòkú nílùú yìí làgbákò náà ti ń dé àwọn ọmọ èkó tọ́ba wà lù òkè wọ́n ti ń dalẹ̀ nígbà kan ní fọwọ́kọ bẹ̀rẹ̀ láyé èkó ló ti bẹ̀rẹ̀ ọdún ọ̀sà tí wọ́n ṣe ń gbogbo òlu èkó níyì ló ti bẹ̀rẹ̀ wọ́n wá ń gbé wáwọn lù òkè ọmọ Ògbómọ̀ṣọ́ ń gbé lé Ògbómọ̀ṣọ́ àwọn náà lọ dáká ní bàrẹ̀ wọ́n wà wọṣọ àǹkárá kan bí ìgbà tí wọ́n jagbà lọ́wọ́ oṣù wọ́n àfi báàgì kan kọ́rùn báyìí ní ìtísà yìí oṣù máa ń pawó oṣù bẹ́ẹ̀ ti ń bá a bọ̀ ni kí ni jí orí bẹ́ẹ̀ nígbà tí o sọ Kùránì lára yín ẹ bá wọn kálu Kùránì inú ilé wọn àfa bẹ́ẹ̀ o kó tó wá sí ko ó dé kó tá a bá ọkọ̀ alẹ́ dàní téèpù tí ó gbé lọ́wọ́ dé ọlọ́ọ̀ fi kásẹ̀ jíjẹ́ ni àwọn ń pẹ́ tala yìí kí ni ó kè bá ya sàlátù là máa ṣe ní ilé àárọ̀ Sunday kó wọ́n ń pẹ́ bọ́dà náà jìnnìdì ni wọ́n darí èkó lánàá àwọn ń kalẹ̀ fún pé kílẹ̀ kó pẹ̀ wọ́n pé bọ́dà náà jì náà jí mú ẹkùn tí ó sì ìyá ń bá sọ̀rọ̀ pé kí ló dé àṣàlátù ẹjọ́ màmá ẹjọ́ ilé olókè méje kò lè fi bọ́mọdé ṣeré ìwé òkè mẹ́jọ wo ni èwo lọ kọ́. alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna salata. ọmọ alẹ́ Kùránì bọ́lọ́mù ọba gbọ́ pẹ̀lú tọ́ ọba ké sakina gba ọlọ́mù ọba gbọ́ pẹ̀lú tọ́ ọba ké ẹ bá ń pè sakina ni òun darí sóun náà ni má rojọ́ kàn má wò mí. àwọn tó gbọ́ ọlọ́mù ọba gbọ́ pẹ̀lú kọ̀kọ́ wọn gba ọlọ́mù ọba gbọ́ pẹ̀lú kọ̀kọ́ rẹ. importance of walima bọ́ ọba kálù Kùránì yìí tó ọba tẹ̀lé tó mú lò tí ó hàn nù wà rẹ akàjọkọ́ báyìí lásán lónìí kọ̀ láǹfààní. Allah. wákàtí márùn-ún kò gbọdọ̀ ní láyéláyé àfi tó ọba nílà lórí tọrọ Ọlọ́run fẹ́yìn obìnrin ní bónọ́ọ̀sì kan Ọlọ́run bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yẹn mo tẹ́ ẹ̀ bá kí mo bùn yín èyí ṣe tí mo fi bùn yín rí ẹ̀ márùn-ún lẹ̀ ń kírun lójúmọ́ kí ni ọ̀wá jẹ́ bùn yín láwẹ̀ àwẹ̀ tẹ́ bá jẹ́ bẹ́ẹ̀ bá san ẹ̀ ní báyìí mẹ́rọ̀ dáadáa kí ni ọ̀jẹ̀ bùn yín rí ẹ̀ẹ̀kan lọ́dún ni once in a year lẹ́ ń gbàwẹ̀ ní tí ọ̀jẹ̀ bùn yín láwẹ̀ iye tó ọba jẹ àfikọ́ san ẹ bá wo yàrá ọmọ mi lẹ́kọ̀ọ́ Allahumma salli ala Muhammadin wàhálà kàtúndà lásẹ̀ ẹ bá bínú kọ́lé fún wa. La ilaha illallah. tó fún wa. La ilaha illallah. ẹ lọ jí gbé kẹ ẹ mọ ṣiṣẹ́. alladhina kọ̀ọ̀kan lára ẹ̀. yu'minuna bil ghaibi wa yuqimuna salata. ọlọkọ̀ríbù fa ìwọ́gàn odi kọ̀ríbù ìbẹ̀rù Ọlọ́run dálára rẹ̀ orí nǹkan kan mú wálé ń bẹ̀ láyé àfi kọ́ ọwọ́ sọ́kọ́ ya gèlè bọ́ ọba ti níbẹ̀rù Ọlọ́run bọ́ ọyẹn nẹ́fìlà látàná dòní tó níbẹ̀rù Ọlọ́run tọmọ kan ní progress ládùúgbò yìí ti nínú wọn tọ́ da fọmọ kan lóye tẹ́ gbá wọlé o sí lọ́hùn kankan. Allah. àfi pati sáá o sì jójo nílùú lọ ni láwọn advanced country lọ́hùn bẹ́ẹ̀ bá lọ Saudi nkankan. táwa máa lọ báwa náà bá ń ṣèyàwó bá a tún máa ń ṣèyàwó wọn ó polórin wọn ó ti sanwó fún irú àwọn Saheed Òṣùpá wọn irú àwọn Paso wọn
kẹlẹ kan ata ńláńlá àti múrí yàrá tọ́ndà kankan etí mọ́ òjò kú gbogbo wọn báwọn wọn ti pè wọn ti sanwó fún wọn àwọn wàá jòkó wọn máa jẹun wọn ó jòkó wọn máa mutí ìyàwó máa wọ ọkọ ẹ ọkọ máa wọ ìyàwó àwọn ẹbí ọmọ wa kíkàlùkù olórí ni ọmọ wa jó òkòjó tẹ̀ yìí máa jó tẹ̀ máa rànjú mọ́ra yín tẹ̀ máa fètè gágúnra yín lọ́mú láàrin ìkórè yìí àwọn máa jó péré lókù àwọn jòkó wọn máa wò rẹ̀ tọ́lá àwọn ti sanwó fún ti Nàìjíríà ti dàrú pẹ́ eléré ń jó ẹni ó pè eléré ń jó àṣírí wa di méjì wọn á múra ọ̀tọ̀rọ̀ ni wọ́n pè báyà ètí tó lóye náà ti fi ń jó kí ló dé lórí ayé kan ṣoṣo yìí. ìyá dúníyà. ayé náà ló mú tó báyìí. takunu bíbí ni ìfìyà. ayé náà lọ pẹ́lẹ́ tó báyìí. ìyá dúníyà. ayé náà lọ ra wọlé tó báyìí. ìyá dúníyà. ayé náà ló gbé gẹ̀gẹ̀ tó báyìí. ìyá dúníyà. ayé náà ló bomi fún un lóní ọmọ mú mi lọ. ìyá dúníyà. ayé náà ló gbàsọ fún un lóní ọmọ wá sọ lọ. ìyá dúníyà. takunu bíbí ni ìfìyà. àṣẹ́rì nàásàrì ìjàdí wàfáàkìkì. ayé náà kéré púpọ̀. ayé náà kéré púpọ̀. wọ́n kẹ́ púpọ̀ tó rán lọ jẹ́gun. òun wàlímà. ọbọ̀ wájú mi ní. wọ́n ní ẹ máa bọ̀ àwọn wájú àwọn yà yín. Sakina ni àbí. bẹ́ẹ̀ni sà. Ọlọ́run sọ fún ọ lálùbáríkà. Ọlọ́run kó fún ọ lálùbáríkà. Ọlọ́run jẹ́ tẹ́wọ̀ rẹ méjèèjì báyìí. wọ́n ní ọ̀tẹ́wọ́ méjèèjì. Ọlọ́run jẹ́ kó o gé èèyàn. Ọlọ́run jẹ́ ojú èèyàn. O ti gé èèyàn. ó ti gé èèyàn. ọmọ tí máa ń kọrin o. ọmọ tí máa ń kọrin o. tágbárí ẹjọ́ gidi orin o. tágbárí ẹjọ́ gèdè orin o. tí ò mọ orin kórin kọ àforin bí wá sí wọn. tí ọmọ orin kọrin kọ àforin bíi wá sí wọn. èyí Òṣùpá àbíyá ń gbé. èyí Òṣùpá àbí kí ni wọ́n ń pè é wọn. ọkùnrin kan. wọ́n lọ kọrin kan. ó ní àràǹbádá. wọ́n ní àràǹbádá. kò sínú ọ̀rọ̀ tó mọ́. kò sínú ọ̀rọ̀ tòun mọ́. òun dára tó wù. òun dára tó wù ú ni. Ọlọ́run kọ́ ju àràǹbádá kò lọ́rọ̀ rẹ̀. Ọlọ́run kọ́ ju àràǹbádá kò lọ́rọ̀ rẹ̀. ẹni ọba ti kálù Kùránì. ẹni bá ti kí àlùkùrá á. àràǹbádá ti kó nù ọ̀rọ̀ rẹ̀. àràǹbádá ti kó nù ọ̀rọ̀ rẹ̀. kọ́ ọ máa dára lójú. kọ́ máa dára lókù. mo bẹ Ọlọ́run. àwọn bí Ọlọ́run. Ọlọ́run àbáwá bí bàtà yìí. wọ́n lọ́la bàbá wa bí pátá. Ọlọ́run jẹ́ ọmọ dára rí. Ọlọ́run jẹ́ ọmọ dára rẹ̀. má jẹ́ wọn fi Kùránì bú ọ. má jẹ́ wọn fi Kùránì bú ọ. má jẹ́ wọn fi ọkú Kùránì. má jẹ́ wọn fi ọkú Kùránì. ọlá ìyá tó bí ọ. ọlá ìyá tó bí ọ. ọlá bàbá tó bí ọ. ọlá bàbá tó bí ọ. wọ́n ní Kálájí wà rí ọmọ wọlé. wọ́n ní Kálájí wà rí ọmọ wọlé. ẹ fẹ́ kú ọmọ adúlé wà sí bẹ́ẹ̀. Aláàjì wà rí yọ̀ ní. Aláàjì wà rí yọ̀ ní. ayé dàmà. ayé dàmà. kí ló jẹ́ wọn dàmà rí. kí ló jẹ́ wọn dàmà rí. Àlùkùránì tó ké wọn fi dárí yọ̀. Àlùkùránì tó ké wọn fi dárí yọ̀ mọ̀. kí ni wọ́n yẹ dá bàbá alágége mà. kí wọ́n yẹ dá bàbá wa alágége mọ̀. Àlùkùránì tí bàbá ké ni. Àlùkùránì tí bàbá ké ni. kí wọ́n yẹ dá bàbá wa alájí àgbà mọ́ ọlọ́mọ kí wọ́n yẹ dá bàbá wa alájí àgbà mọ́ ọlọ́mọ bàbá ké wọn. Àlùkùránì tí wọ́n ké yìí ni. Mudiru Markaz. Mudiru Markaz. àbá ti mọ̀ wọ́n. àbá ti mọ̀ wọ́n. Allah. àbá ti mọ̀ wọ́n. Àlùkùránì la fi mọ̀ wọ́n. bàbá wa Khalifa àti bàbá wa alájí àgbà alájí wa Safiyullah Al-Kamali. Adamallahu hayatahu. Àlùkùránì la fi dá wọn mà. bàbá wa oníwà sí àgbáyé. Hafizahullah. kẹ́lá tó pé o. Àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àbọ̀là tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ bọ̀lọ̀ bá Búdúrà yìí ní oníwàsí àgbáyé àfa dáadáa. àríyọ̀ lọ́tún àríyọ̀ lọ́sì. mọ́lọ́dọ̀ àfa mi mo bá owó àríyọ̀ lọ́dọ̀ bàbá wọn oníwà sí àgbáyé. Hafizahullah. kí ló jẹ́ wọ́n mọ̀ àríyọ̀ kí ló jẹ́ àríyọ̀ ọmọ àfa mi. Al-Qur'ani ni ọ̀dọ̀wọ́ rẹ̀ Sakina dúró sí Ọlọ́run dáadáa. Allah. bàbá tó bí ọ ìyá tó bí ọ Ọlọ́run wọlé àrẹ mọ́jọ́rọ̀ wọ́n dàrú. bàbá wa Sámínù àlàáfíà gbogbo ògbà Ọlọ́run bá jogún ẹ̀ fún yín. Amina. Táyé Afọlábí ni Kẹ́hìndé bàbá wa Sámínù ni Táyé. Allah. dákun ọlọ́mọ́tà jẹ wọn mọ́ pẹ́. Àmín. gbogbo àdúrà tẹ tọrọ fún Afọlábí làárọ̀ yìí lọ́dọ̀ mi ní nǹkan bí tó sẹ́mu láàárọ̀ ọlọ́mọ́tà gbà fún Afọlábí. Àmín. àtàwọn yòókù ẹ̀ náà tí wọ́n bí. Allahumma amin. Ọlọ́run tí ò jẹ́ fọ́ọ̀rẹ́ bọ́sọ́ láti Ọlọ́run gbogbo ògbà orí Ọlọ́run níjọ́ yà yìí. Amina. ẹ lọ jókòó lé bàbá wa. Àmín. gbogbo ẹ̀yin jàmá ẹ̀yin ọmọ kéwú ẹni náà. Náà. ẹ̀yin ọmọ kéwú. Náà. Ẹ dáhùn. ẹ tẹ́wọ́ yín méjèèjì. ẹ dẹ́kun Sakina
ké fatia wọ́n máa dà níyẹn sí ìran rẹ̀ ní kọ́lọ̀ ń jẹ́ ọmọ wò lára rẹ̀ àmín ọlá Al-Qur'ani àmín òde rẹ̀ ní kọ́lọ̀ ń jẹ́ ọmọ lọ àmín ọlá Al-Qur'ani àmín aṣọ rẹ̀ ní kọ́lọ̀ ń jẹ́ ọmọ wọ̀ àmín ọlá Al-Qur'ani àmín oúnjẹ dùnú ní kọ́lọ̀ ń jẹ́ ọmọ jẹ àmín ọlá Al-Qur'ani àmín oorun dùnú ní kọ́lọ̀ ń jẹ́ ọmọ sùn àmín ọlá Al-Qur'ani àmín ìsẹ̀mí ayé dáadáa ní kọ́lọ̀ ń jẹ́ ọmọ gbé àmín ọlá Al-Qur'ani àmín gbogbo ntẹ̀yàn nàgà wò lára nìkan báyìí lóore ọlọ́mọdé ọ̀ nàgà wò lára yìí àmín ọlọ́run kà ọ́ kẹ́ni tí wọ́n mọ̀ nàgà wò lára yìí àmín bá a ti fẹ́ kó ní fún ọlọ́run yóò rí bẹ́ẹ̀ fáwọn náà àmín àtàwọn ọmọ wa àmín àti gbogbo àwọn ọmọ kí ó tó kù àmín àti gbogbo jàmáà wa aládùúgbò Allahumma àti àmín gbogbo àwọn guys tí wọ́n tó sí wa bá a ti ń sọ̀rọ̀ yìí. àmín àbí ìdí nu yorùbá kò sí wa yáyọ wọ owó kò ní rí. Allah àti màá ṣàdúrà nù àwọn èéfín pamọ́ tọ́lá àti mọ̀ pé kíní kan àdáni kíní kan ọmọ eku ni wọ́n fi ń rí ipa tiwa kọ́ àwa dárìn lóru ẹnu ká ta nǹkan fún ọ ni ọ ò ní gbọ́ pètè ikú kọ́lá ẹnìkan ò ní béèrè ẹ. àmẹ́yìn ṣàpá ẹ̀yin youth tẹ̀ ń fẹ́ tiwa ọlọ́wọ́n mọ̀ fẹ́ ti yín náà. àmín ibi ẹ bá darí kọ kọ́lá bí ọ̀sán náà ń bẹ̀ ọlọ́run tó pè bẹ̀ lọ́nà. àmín ọlá ìyá ọlá bàbá àmín ẹja kí Fatiha fún Sakina gbogbo tó bá dàlẹ́ ní ẹsẹ̀ ọlọ́run kọ́ bọ̀ gbà. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín. ẹja ṣe àmín kó gòkè. àmín 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 lọ́jọ́ kúrẹ́ àwọn aláwọ̀ ọdún wa lónìí ni alájọ wa Muhammad Yusuf Adam awọ́dà ẹ máa bọ̀ lọ́dọ̀ mi ní kọ́dà bí òní sojú mi tọ́ra ń lọ jẹ́gbẹ́ wọ́n ṣàdúrà alájọ wa Muslimat ọ̀kẹ́ owó awọ́dà ọ̀sọ̀rọ̀ yàda irú àwọn tó yẹ ká máa fúrú yìí nìyá yìí yàda dáa ní ọlọ́jà ti bọ̀tán yọ̀ dáa àwọn ọdún wọn kan bẹ wọ́n ti fárí èrí wa ń dábì gbà wàrà wọ́n wà á ṣáájú eléyọ̀ ọlọ́run tí o ṣe ti yín bẹ̀ yẹ dáadáa lágbára ọlọ́run tẹ́ ìlú ayé tán ọmọlẹ́yìn àná ìpínlẹ̀ dẹ́ máa jẹ́ tòun tọ́jú orí yìí náà ọlọ́run jọ dáa fún yín o. àmín alájà wa Mujidat Adétayọ̀ sọmọbẹ̀rì Allahu Akbar alukọ́dọ̀ dọ̀ ọlọ́run alájà wa Ajimot Adéyẹmí wọn èdè ọ̀dà ọlọ́run sọmọdé ẹ lọ àṣàdúrà fún wọn tó ọlọ́run tó rí yín fún ara rẹ̀ tó sì náwó oore rẹ̀ sí yín ẹgbàágbèje yẹn ń bẹ tó sì dìsáàbù àmọ́ ọlọ́run ní kò dìsáàbù lọ́dọ̀ tó ó lè kọlùbáyì lọ́dọ̀ ẹ̀yin ayé àwọn ọlọ́run èmi ọlọ́run tí mo ṣẹ̀dá ayé kọlùbáyì lọ́dọ̀ ọlọ́run tó wá ní ẹ̀yin lòún ṣe fún ọlọ́mọdé sílò àmín ọlọ́mọdé jọra ayé lójú àmín má da ọ̀rọ̀ yín àmín ibi ẹ̀ ń bá ń lọ bábúrú máa ń bẹ̀ ń bẹ̀ ọlọ́mọdé orí yín àmín bẹ́ẹ̀ bá ń tún bọ̀ tí ń bá ń bọ̀ lójú ọ̀nà ọlọ́run ti lọ tọ́kẹ́ tó dé àmín ibi ọlọ́run bá gbá burúkú kalẹ̀ sí ọlọ́mọdé àríyá sẹ́yìn bá bẹ̀ wò àmín ọ̀dà Al-Qur'an àti Àmín. ọlọ́run wáyé táwọn ọmọ yóò dáa ju ti yín lọ Àmín. lójú ẹ̀mí yín náà ni kẹ́mọ́ nájà dùnú ọlọ́run wọlé àti ìṣẹ́bẹ̀ fọwọ́ náà Àmín. bisimilahi inna a'tayna dákọjá kí dáadáa. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. ẹ lọ dókòlẹ̀ God is great àti gbogbo àwọn jama wa pátá tí wọ́n jẹ́ man mo ṣàdúrà fún yín o up man fine music. fine music yìí náà mo yẹ dáwọ́ ọlọ́dúnrún yẹn wọ́n dùn Àmín. Al-Qur'an àti Àmín. má da ọ̀rọ̀ yín rú o Àmín. ọlọ́mọdé ọ̀rọ̀ yín ó dàrú o Àmín. ọlọ́ bisimilahi inna a'tayna. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. mo dúpẹ́ tí mo láfààrẹ̀ ṣé kí Buhari láfàá wọ́n yàtọ̀ sáwọn ṣéwù oníjàgídíjàgán wọ́n yàtọ̀ sáwọn ṣéwù títẹ̀ ara wọn. wọ́n wà nílò ni wọ́n lórí wọn mo dá padà. ẹ má sọ pé ẹ ti kéwú ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀ sí zọ́ọ̀lì ìmọ̀ sì tún pọ̀ gan tó yàtọ̀ sí léèfì bàtà sọ. a kí àwọn bàbá wa Maulana Sheikh Buhari ọmọ Musa Adamallahu hayatahu. ọlọ́mọ sàjẹ́ kí a rí wọn pẹ́ ọlá àdébùwà mà. ألا يا رسول الله إنك صادق فبوركت مولودا
فبوركت في الأحوال